Ìwé Oníwàásù orí kẹta láti ẹsẹ̀ ìkíní. Olúkúlùkù òun ní àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ẹsẹ̀ ìkejì, ìgbà bíbíni àti ìgbà kíkú, ìgbà gbígbìn àti ìgbà kíká ohun tí a gbìn. Ẹsẹ̀ ìkẹta, ìgbà pípa àti ìgbà ìmúláradá, ìgbà wíwó lulẹ̀ àti ìgbà kíkọ́. Ẹsẹ̀ ìkẹrin, ìgbà sísọkún àti ìgbà rírẹ́rìn, ìgbà sísọ̀fọ̀ àti ìgbà jíjó. Ẹsẹ̀ ìkarùn-ún, ìgbà kíkó òkúta dànù àti ìgbà kíkó òkúta jọ, ìgbà fífọwọ́ kóni mọ́ra àti ìgbà fífà sẹ́yìn ní fífọwọ́ kóni mọ́ra. Ẹsẹ̀ ìkẹfà, ìgbà wíwárí àti ìgbà sísọnù, ìgbà pípamọ́ àti ìgbà sísátì. Ẹsẹ̀ ìkeje, ìgbà fífàya àti ìgbà rírán, ìgbà dídákẹ́ àti ìgbà fífọ̀. Ẹsẹ̀ ìkẹjọ, ìgbà fífẹ́ àti ìgbà kíkórira, ìgbà ogun àti ìgbà àlàáfíà. Ẹsẹ̀ ìkẹsàn-án, èrè kí ni ẹni tí ń ṣiṣẹ́ ní nínú èyí tí ó ń ṣe làálàá? Ẹsẹ̀ ìkẹwàá, mo ti rí iṣẹ́ tí Ọlọ́run fi fún àwa ọmọ ènìyàn láti máa ṣe nínú rẹ̀. Ẹsẹ̀ ìkọkànlá, ó ti ṣe ohun gbogbo dáradára ní ìgbà tirẹ̀, pẹ̀lúpẹ̀lú ó fi ayérayé sí wọn ní àyà. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè rídìí iṣẹ́ náà tí Ọlọ́run ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ títí dé òpin. Ẹsẹ̀ ìkejìlá, èmi mọ̀ pé kò sí rere nínú wọn bí kò ṣe kí ènìyàn kí ó máa yọ̀ kí ó sì máa ṣe rere ní ayé rẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlá, àti pẹ̀lú kí olúkálùkù ènìyàn kí ó máa jẹ kí ó sì máa mu kí ó sì máa jádùn gbogbo làálàá rẹ̀, ẹ̀bùn Ọlọ́run ni. Ẹsẹ̀ ìkẹrìnlá, èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé, a kò lè fi ọ̀kan kún un, bẹ́ẹ̀ ni a kò lè mú ọ̀kan kúrò nínú rẹ̀. Ọlọ́run sì ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ohun tí ó ti wà rí ń bẹ nísinsìnyí àti èyí tí yóò sì wà ó ti wà náà, Ọlọ́run sì bẹ̀rẹ̀ èyí tí ó ti kọjá lọ. Ẹsẹ̀ ìkẹrìndínlógún, àti pẹ̀lúpẹ̀lú orí ibi ìdájọ́ lábẹ́ oòrùn pé ìwà búburú ń bẹ níbẹ̀ àti ní ibi òdodo pé àìṣedéédé ń bẹ níbẹ̀. Ẹsẹ̀ ìkẹtàdínlógún, mo wí ní àyà mi pé Ọlọ́run yóò ṣe ìdájọ́ olódodo àti ènìyàn búburú, nítorí pé ìgbà kan ń bẹ fún ìpinnu àti fún iṣẹ́ gbogbo. Ẹsẹ̀ ìkejìdínlógún, mo wí ní àyà mi ní ti ìwà àwọn ọmọ ènìyàn kí Ọlọ́run kí ó lè fi wọ́n hàn àti kí wọn kí ó lè rí pé ẹran ni àwọn tìkálà wọn fún ara wọn. Ẹsẹ̀ ìkọkàndínlógún, nítorí pé ohun tí ń ṣe ọmọ ènìyàn ń ṣe ẹran, àní ohun kan náà ni ó ń ṣe wọ́n. Bí èkíní ti ń kú bẹ́ẹ̀ ni èkejì ń kú, nítòótọ́ ẹ̀mí kan náà ni gbogbo wọn ní. Bẹ́ẹ̀ ni ènìyàn kò lè ní ọlá ju ẹran lọ, nítorí pé asán ni gbogbo rẹ̀. Ẹsẹ̀ ogún, níbì kan náà ni gbogbo wọn lọ, láti inú erùpẹ̀ wá ní gbogbo wọn sì tún padà dé erùpẹ̀. Ẹsẹ̀ ìkọkànlélógún, ta ni ó mọ ẹ̀mí ọmọ ènìyàn tí ń gòkè lọ sí apá òkè àti ẹ̀mí ẹran tí ń sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ ilẹ̀. Ẹsẹ̀ ìkejìdínlógún, nítorí náà mo wòye pé kò sí ohun tí ó dára ju kí ènìyàn kí ó máa yọ̀ ní iṣẹ́ ara rẹ̀, nítorí èyí ni ìpín rẹ̀, nítorí pé ta ni yóò mú wa rí ohun tí yóò wà lẹ́yìn rẹ̀. Giscom TV, nífẹ̀ẹ́ láti wò ó.